Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé. Mo kẹ́yìn ọmọ aládé o. Ẹ̀yin ènìyàn mi. Ó ní fídíò kan tí mo mú wá fún yín lórí ètò Ẹgbà Yíyẹ̀wò ẹ bá wa dá sí. Tẹ́ bá wo ètò mi kan lánàá, mo sọ wípé fídíò kan bẹ tí mo máa upload lánàá, ṣùgbọ́n iṣẹ́ kún mi lọ́wọ́ díẹ̀ lánàá kò jẹ́ kí n lè upload fídíò náà. Fídíò náà ni mo mú wá lónìí. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi wo fídíò yìí. Lagos State ó ti fọ́ká, ìlú Èkó ti bàjẹ́ ní àsìkò yìí. Wọ́n ti fi criminal, wọ́n ti fi jẹ ọba ní ìlú Ìsọlọ̀. Gbọ́ kábíyèsí ìlú Èkó ó ti dàrú ní àsìkò yìí. Wọ́n mú criminal, olè, land grabber, wọ́n lè fi jẹ ọba ní ìlú Ìsọlọ̀. Kò dẹ̀ sí ẹni tó gbọ́ ní inú Lagos State. Wọ́n wá bò mọ́lẹ̀, wọ́n ní kẹ́ni kankan má yẹ kẹ́ gbọ́. Ṣebí wọ́n ní Èkó kì í gbàgbàkúgbà ni. Àwọn ará Ìsọlọ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe fi ọba jẹ lé wọn ní orí ní ìlú tí ó ní ọba tó dẹ̀ ní ìjòyè, tí gómìnà dẹ̀ wà ní orí ìjókòó. Wọ́n dẹ̀ mú olè, èèyàn tó yẹ pé wọ́n kó áńkọ̀pù sí lọ́wọ́ báyìí tí wọ́n gbé wọn police station lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Police station bíi 6 ní ọ̀gbẹ́ni tí wọ́n fi jẹ ọba ni ó ti ní case tí wọ́n já sí ìwòwò tí wọ́n kó áńkọ̀pù lé ní ọwọ́. Ègún burúkú àti pẹ̀kọ́ látẹ̀ní lọ. Tẹ́tọ́ látẹ̀ní lọ ọba máa pẹ́ ọba máa gbọ́. Wọ́n máa jẹ gbọ́ àjẹtọ́. Àṣẹ wọn lórí òní fọ́ kábíyèsí. Ó ń lọ rẹ wá o. Ó ń lọ rẹ wá o. Ó ń lọ wù ó rí ní ìlú wa. Òun ni Wàsíù Àyìndé ló fi jẹ ọba n'Ìsọlọ̀. Ẹ̀jẹ̀ sọ pé Èkó Lagos State. Kábíyèsí eléyìí ò ní ìdí ọ̀rọ̀ kóòtù rárá. Ọ̀gbẹ́ni tí wọ́n fi jẹ ọba ní ìlú Ìsọlọ̀ kọ́ lọ yọ o. Kí wọ́n lọ yọ tí wọ́n bá fẹ́ wàhálà. Ó lè tí wọ́n kó áńkọ̀pù sí lọ́wọ́. Wọ́n lè fi jẹ ọba ní ìlú Lagos State. Ṣé nǹkan ta kù ní ni? Wọ́n ní Wàsíù Àyìndé, ọba Saheed Elegushi, Akíṣíkù, Aláwòrò Ẹ̀yọ̀, Adébọ́lá Dòsùnmú, wọ́n náà tó jọ cook tí wọ́n fi ọ̀gbẹ́ni ex-convict Bíọ́dún Ṣókóní tí wọ́n fi jẹ ọba. Ẹ̀dẹ̀ wà ní orí àléfà ní ìlú Lagos State. Wọ́n ní wọ́n wá fi orúkọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n fi pa irọ́. Wọ́n dẹ̀ mú èèyàn tó yẹ pé fídíò ẹ̀ circulate tí wọ́n kó áńkọ̀pù sí ní ọwọ́, tí wọ́n mú lọ police station mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti dá sí ìwòwò. Irú ẹni yẹn ni wọ́n fi jọba ní Lagos State. Kábíyèsí lè rí sí mi o. Tí wọ́n bá yọ ọ̀gbẹ́ni yẹn tí wọ́n fi jọba, ìlú Èkó lè rojú o. Ìlú Èkó lè ráyè, kò kí ń ṣe èpè. Tí wọ́n bá fi lè fi irú ọ̀gbẹ́ni yẹn tí wọ́n kó áńkọ̀pù sí ní ọwọ́. Ẹjọ́ kí ni process tẹ́ fi yọ ọba ní ìlú tí gbogbo process tí ó yẹ kí ọmọlúwàbí kí ó pass through, òun ni Jimmy Adétòkunbọ̀ Gólóbà ni ó pass through, tí wọ́n dẹ̀ screen ẹ̀, tí ó dẹ̀ sanwó sí àpò Lagos State. Wọ́n dẹ̀ mú èèyàn tí ò ní a single document tí wọ́n ṣe screening fún, wọ́n dẹ̀ fi jẹ ọba lé àwọn èèyàn ní orí ní Ìsọlọ̀. Ìlú wa pa lọ́lọ́, ó dàbí ẹni pé kò sí èèyàn nílùú ní ìgbà tí wọ́n fi ọba jẹ.
kábíyèsí ọba Akíolú ẹ̀dẹ̀ wà ní orí àléfà láìkú yín. Ìlú ti dàrú o. Ìlú Èkó tí ẹjọba lé lórí ó ti dàrú. Wọ́n mú olè èèyàn tí wọ́n kọ́kọ́ sí ní ọwọ́ tí wọ́n mú tọ́pàrẹ́ díẹ̀ ní police station bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ pé police station bíi mẹ́fà ni wọ́n ti ṣe fídíò ẹ̀ tí wọ́n já sí wòwò ẹ̀dẹ̀ fi irú èèyàn jẹ ọba ní Ìsọ̀lọ̀. Ìlú Èkó lè rojú o. Ìlú Èkó kò lè rí ojú kí wọ́n ya mú ọmọ ọba Jimmy Koloba kí wọ́n fi jẹ ọba o, torí ó ti ṣe gbogbo nǹkan tó yẹ kí èèyàn ṣe. Ọmọlúàbí dẹ̀ ni wọ́n lọ sí everywhere tí wọ́n ti screen ẹ̀ including bíbí rẹ̀. Àwọn aráàlú dẹ̀ fi ọwọ́ sí, àwọn family fi ọwọ́ sí, ìjọba kan fi ọwọ́ sí. Wọ́n wá ní Wàsíù Àyìndé from nowhere torí pé ó fẹ́ fi local government chairman ẹ̀ ó fẹ́ fi negotiate ẹlẹ́kejì ìyẹn Báyọ̀ Ọláṣojú. Wọ́n dẹ̀ mú olè criminal wọ́n dẹ̀ fi jẹ ọba ní ìlú Lagos State. Ìlú Èkó lè rojú o. Tí ọba fi lè mú eléyìí jẹ ìlú Èkó kò lè rojú. Kò kí ń ṣe èpè. Èèyàn tí wọ́n kó handcuff báyìí wọ́n kò sí ní ọwọ́ wọ́n já sí ìwòwò wọ́n jẹ pàréèdì ẹ̀ fídíò ẹ̀ wà lọ́wọ́ mi lóríṣiríṣi. Ẹni yẹn ni wọ́n fi jọba. Ẹ wá ní kìlú rojú kó ráyè kó tùbà kó tùṣẹ tí o lè kábíyèsí. Ṣé tí ẹ bá lọ sí meeting our council of obas ẹ̀yin tẹ̀jẹ́ former high-ranking officer ní inú Nigerian police force ẹ wá bá olè ẹ bá criminal land grabber ẹ bá jókòó sí council of obas. Ilé ayé ti tán, ilé ayé ó ti tán. Ẹ̀rísẹ̀ lẹ́yìn bá ti sẹ̀ ìwé okó ní pépé ni. Ọ̀kú. Gbogbo ìlú ó débi tí ológun ti ń sá o. Ó débi tí ó yẹ tó dé. Èyí tá a fẹ́ ṣe yìí Ọlọ́run ní ohun wá o. Adé náà ni a ń fẹ́ dé yìí. Ọlọ́run ní ló fọ́ kábíyèsí lórí o. Ẹrù ní yóò ní wọ̀ wọ́n lọ́rùn o. Á fúyẹ́ fún wọn gbé. Àyíká ọlọ kì í pọlọ. Ègún burúkú àti pẹ̀kọ́ látẹ̀mí lọ. Látẹ̀mí lọ ọba máa pẹ́ ọba máa gbọ́. Wọ́n máa jẹ gbọ́ ọ̀jẹ̀ tán. Àṣẹ wọn lórí òní fọ́ kábíyèsí. Ó ń lọ rẹ wá o. Ó ń lọ rẹ wá o. Ó ń lọ wù ó rí ní ìlú wa. Kábíyèsí ẹ̀ wọ́n wọlé àwọn àṣẹ. Kábíyèsí. Gbogbo wọn ẹjọ́ náà bá lè wọ́n bọ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Àfọ̀bàjẹ́ ọmọtọ́ba nínú Ìsọ̀lọ̀. Gbogbo àwọn èèyàn mọ̀ ní sí orúkọ tó ń pè ní alias tó ń pè ní Olóńdó. Ọ̀rọ̀ ọba ó ń lọ dáadáa, ó dẹ̀ ń lọ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Nígbà tí a máa bẹ̀rẹ̀ ètò ọba, a bẹ̀rẹ̀ láti àwọn afọbajẹ́ akọ́lẹ́tà sí ilé alágbèjì ní house nítorí ìdílé mẹ́ta lórí ìjọba. Ọba tí ó gbéṣẹ̀ láti ilé Adéọlá Olúṣí Onígbẹ̀sà ní ọba yẹn ti gbéṣẹ̀. Ilé tí ó máa kàn ní ẹ̀yìn ẹ̀ ní Alágbèjì. Lẹ́yìn tí Alágbèjì á padà sí ẹbí Ọkọ́ta royal family. Wọ́n fọbajẹ́ á ṣe ètò agbàgbé látọ̀dọ̀ ìjọba kọ lẹ́tà sí ilé ẹbí Alágbèjì pípẹ́ àsìkò ti tó láti fún wa ní ọmọ oyè. Wọ́n dẹ̀ dá èsì padà fún wa láwọn ti gbọ́. Ṣùgbọ́n nígbà tí a máa rí èèyàn 15
15 candidates àgbọ̀ pé wọ́n jáde. Èèyàn mẹ́ẹ̀ẹ́dógún bóun la fẹ́ dá sí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún. Ó jẹ́ bí alágbẹ̀dì ẹbí kan náà ní oṣù bí ọ̀tọ̀. Ẹ bá wa wá ọgbọ́n dá sí ọ̀rọ̀ yìí kẹjẹ fún wa ní bó tẹ̀jẹ́ ọ̀dẹ̀bẹ̀rẹ̀ adẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn mélòó ní ìdílé yìí ìdíjì tó wà ń bẹ̀ ọ́ní mẹ́rin. Èèyàn kọ̀ọ̀kan ti tó nílé kọ̀ọ̀kan á lè rí ibi ṣiṣẹ́ ní orí ẹ̀. Àfààyàn náà fààyàn bọ̀ wá rí ọgbọ́n dá sí nítorí pé gbogbo àwọn mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n jáde gbogbo wọn pátápátá wọn kápẹ́bù. Adẹ̀ láti ṣe ó di dandan sí ìbàdàn sọ́ọ̀tẹ̀ sí ìfihàn kan ṣe. A bẹ̀rẹ̀ iṣẹ́ ní orí ẹ̀ a ṣe interview fún wọn. Interview tá a ṣe fún wọn gbogbo tó wà ní ìlú Ìsọ̀lọ̀ pátá a bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ní kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n lọ́pẹ̀gẹ́dẹ́ ni wọ́n yege. A tẹ̀síwájú nípa ti ọgbọ́n òun la fẹ́ dá ní ṣe rẹ̀ ti di dandan bẹ̀rẹ̀ nílùú Ìsọ̀lọ̀ ní afọbajẹ mẹ́rin lọ ní. Akínbáyé tútẹ̀ ìlú Ìsọ̀lọ̀ ní òun ní ẹni tí àwọn ọ̀rọ̀ Akínbáyé ni wọ́n ń ṣe afọbajẹ ọmọ mẹ́rin Akínbáyé bí ó bí ọmọ tọ́ba ó bí ìdàgbọ́ àyẹ̀kọ́ ó bí ọ̀sùn ó dẹ̀ bí Ẹ̀gbẹ́nu òdòdó ẹgbẹ́ mẹ́rin. Àwọn afọbajẹ mẹ́rin ní apamọ́pọ̀ àfinúkonú àfikún tí ìmọ̀ wa tó dẹ̀ jọ abẹ̀rẹ̀ pé kò sí ní ta máa ṣe ó ti bí bó ṣe rí yìí nísìn. Àṣe normal screening àṣe fún wọn, àṣe interview tẹnu àṣe fún wọn. Létà àwa padà sí báwọn bá ńlá wa ṣe ń ṣe àgbẹ̀fàdà àdáfá. Nígbà tí àdáfá à ń ṣe processing fáyẹn lọ a ṣe débi pé a ṣe ń pèèyàn mẹ́ta. Ó kù Prince Abiodun, Isa Abiodun, Farounbi Ṣogbóni. Nàmbà ẹni àkọ́kọ́ nìyẹn. Ẹni kejì Prince Jimmy Koloba. Ẹni kẹta Saheed Arẹ́gbẹ́ṣọlá ọjọ́ mẹ́ta. Nínú ìgbà tí ó kù àwọn mẹ́ta yẹn a tẹ̀síwájú fún processing wa. Ó ti pè èèyàn mẹ́ta báyìí nísìn. A ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kó tó lè pè èèyàn mẹ́ta yẹn. Lẹ́yìn tí ó wá pè èèyàn mẹ́ta a tẹ̀síwájú ibẹ̀ ní awuyewuye gbogbo ti wáyé. A ti bẹ̀rẹ̀ processing rárá. Àwọn kan wọ́n ti lọ ní àwọn sáìn fún èèyàn kan. Lè sáìn fún èèyàn kankan láì tí ṣe processing. Nígbà tí wọ́n fi lọ sí Òṣòdì láyè fún ẹnì kankan gbọ́ afọbajẹ ọkọ̀ ṣe péré tó lọ sí Òṣòdì tó fi afọbajẹ mẹ́ta tó kù wọ́n fi wá sẹ́yìn. Wọ́n lọ sí Òṣòdì yẹn. Lẹ́yìn tí wọ́n kúrò ní Òṣòdì wọ́n gba Aláùsá lọ. Aláùsá dá wọn padà pé kí wọ́n lọ sí LCDA wọn. Nígbà tí wọ́n dá wọn padà sílé làwọn afọbajẹ mẹ́rẹ̀ẹ̀rin làwọn foríkorí láfikùnlùkù lóramú Prince Isa Abiodun Farounbi Ṣogbóni. Tí ẹ bá dẹ̀ wo níjọ́ tí àgbà dé ẹ bá wo bí ayẹyẹ ṣe lọ ìgbẹ́ tó bá wá síbẹ̀ á rí wípé afọbajẹ mẹ́rẹ̀ẹ̀rin lẹ́sẹ̀ wọ́n pẹ́ síbẹ̀. Ìkan nínú àwọn afọbajẹ Òṣùwò ó rẹ̀wọ̀n díẹ̀ síbẹ̀síbẹ̀ náà pẹ̀lú àìlè ara yẹn wọ́n mú ìṣọ̀ pé àwọn débẹ̀ ló jẹ́ pé àwa mẹ́rẹ̀ẹ̀rin lápapọ̀ la gbé adé àti ọ̀pá àṣẹ la gbé fún kábíyèsí ọlọ́lá jùlọ Isa Abiodun Farounbi ọmọ Ṣogbóni. Bí ètò ìgbàdé kábíyèsí tuntun bí ó ṣe wáyé nù láyé òsíjà láyé òsíta. A bá wo ìgbà tí a ti gba adé yìí nísìn ó ti ń lọ síbi ọjọ́ 6 láti ìjẹfà yìí nísìn. Kò sí ọmọ oyè kankan nínú àwọn tó wà níta náà mẹ́ẹ̀ẹ́dógún yẹn tí wọ́n ti padà wá sílé. Gbogbo wọn ti wá láti wá bá kábíyèsí fọwọ́sowọ́pọ̀. Àbí tí adẹ̀kọ́dẹ̀ gbà wọ́n lọ́wọ́ wọ́n gbà wọ́n lẹ́sẹ̀.
àfàwọn tí ó wà nílùú òkèèrè nìkan wọ́n dẹ̀ ti fohùn ránṣẹ́ nípa àwọn náà bá ti dé àwọn náà ń bọ̀ torí pé ìjà kò sí nílùú Ìsọ̀lọ̀ rárá láti ìjẹfà yẹn títí di ìlú ìrísí kò sí awuyewuye kankan kò sí wọn kọ́ ìlú kọ́ níbẹ̀ àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ti pé ìjọba ló yàn fún ọ ìjọba ò yan bá fún wa o fúnra wa la parapọ̀ la fi lókonú la fi kòlókò la mú ìkan nínú àwọn ọmọ òye àparapọ̀ ni nítorí pé àwa mẹ́rẹ̀ẹ̀rin tàbí afọbajẹ tá a lẹ́tọ̀ọ́ sí ọ̀rọ̀ àti gbé àgbé fún ọba àwa mẹ́rẹ̀ẹ̀rin lẹ́sẹ̀ bá gbé sílẹ̀ ẹnì kan ṣe tí arò ìgbókò tẹ̀lé láǹfààní àti wá Ọlọ́run fún lókun àti agbára nítorí ó rẹ̀ wọ́n díẹ̀ òun ni Rasaq Oníkòsí afọbajẹ Òṣùrò àwọn náà mójú wọn débẹ̀ Ọlọ́run fún wọn lálàáfíà kọ́nà tó ń bọ̀ nǹkan náà wọn bá lọ́jọ́ ìlú tó bá fún wọn ní àlàáfíà tó péye tó péjú owó àdúrà àti kábíyèsí ti gbà àdúrà gbogbo Ìsọ̀lọ̀ ti gbà kábíyèsí wa agbàdúrà fún ọ̀kadì pẹ́lú bàtà pẹ́lẹ́sẹ̀ káṣẹ pẹ́lẹ́ nìkan rẹ̀ kó sí nítorí pé orípò bàbá ńlá wọn náà ni wọ́n wà àpèrè yẹn kó má gbé wọn nídìí àpèrè yẹn kí adé yẹn kó má wọ̀ wọ́n lọ́rùn ẹrù Ìsọ̀lọ̀ abẹ́ náà kí Ọlọ́run ọba ọlọ́jọ́ èmi kó jẹ́ kó fún wọn kó fi yẹ fún wọn pé àgbẹ̀ tí kó tó rí kó ọba ní rárá láti rí pé èèyàn tí ó lè ṣe é ni ó lákìkanjú kò sí ròjù kò bá ẹnìkankan ní gbólóhùn àfikọ̀kan ní inú ìlú ìlú àtẹ́wọ́gbà ló jẹ́ fún gbogbo wa àtọmọdé àtàgbà inú wa ń dùn ní Ìsọ̀lọ̀ tí ọkọ̀ gbogbo wa dẹ̀ bá bí Ọlọ́run bá lọ́jọ́ èyí wá bá wa ní ẹ̀dí gbogbo àti àlàáfíà kílùú Èkó ìlú Ìsọ̀lọ̀ kó má bàjẹ́ kílùú Èkó kó má bàjẹ́ Nàìjíríà lápapọ̀ kó má bàjẹ́. Ilé alágbẹ̀dẹ lọ bá Súnkàn nílùú Ìsọ̀lọ̀ lọ́jọ́ tèmi gbogbo àwa 16 yẹn la lọ léwu la ní gbogbo àwọn ẹ̀ láti lè jókòó sórí àpèrè tí mo wà lọ́jọ́ tèmi olórí ẹbí wa nílé alágbẹ̀dẹ ó sẹ́ẹ̀dì gbogbo orúkọ wa lọ fún àwọn afọbajẹ ìlú wa àwọn afọbajẹ 4 gbogbo àwọn 16 yẹn náà la tún yàn la yanjú inú ẹ̀ wọ́n wá tẹ̀sẹ̀ bọ́ pé kò sí ṣíṣe kò sáì ṣe ju pé ká lu ọ̀nà àwọn baba ńlá wa òun ni ọ̀rọ̀ Ifá àwọn afọbajẹ wa gbé Ifá kalẹ̀ pé Ifá ló máa tọ́ wa sọ́nà ní táwọn ọba dé yìí wọ́n dẹ̀ ṣe wọ́n gbé Ifá ló bẹ̀rẹ̀ sí tọ́ wọn sọ́nà àwọn kan kọ́kọ́ yọ kúrò bẹ́ẹ̀ kó tó di pé ó dórí àwa méje wọ́n tún wá tẹ̀síwájú wọ́n tún dáfá àkú 3 lẹ́nu ẹ̀ lẹ́nu 3 yẹn la wà náà ṣe rìpọ́ọ̀tù fún ìjọba ìbílẹ̀ wa bíbá ilé àwọn ọba dé o ibi táwọn ọba dé yìí bíbá wípé ìjọba lè máa ràn wá lọ́wọ́ àwọn ti ní challenges tó pọ̀ láti mú èèyàn kan ṣo láti ilé alágbẹ̀jì fúnra rẹ̀ títí dé àdọ̀ àfọbàjẹ àwọn àfọbàjẹ bẹ́ẹ̀ náà wọ́n tún fẹnu kù níbi kan pé inú 3 ìkan tún ṣe Ifá ṣe ọ̀pọ̀rọ̀ Ifá percentage ẹ̀kọ́ lè gba 90 bí ọ̀kọ́ gba 88 bí ọ̀kọ́ gba 60 náà wù lókè ìyẹn làwọn máa tẹ̀lé òun ló gbé mi gbé ibi tí mo wà wọ́n ti dáfá yẹn Ifá àtẹ̀mí ló kún jù nínú ti àwọn mẹ́rẹ̀ẹ̀ta ibẹ̀ tó ló gbé mi dé orí àpèrè ìgbà yẹn. Nígbà tí mo dádé ní Ẹ̀sà nílùú wa gbangba ní kò sí pé kọ̀rọ̀ láti dádé ìgbà tíjọba ti kọ ìwé sí wa pé òkè ẹni tó yẹ ládé pẹ̀lú ìwé tán kọ tíjọba pé ẹni táwọn múre wọ́n dẹ̀ ti dá wọn lóhùn gòkè ẹ lọ dé ládé bàbí ṣé ní gbangba ṣé ní kọ̀rọ̀ afọbajẹ 4 la ní àwọn 4 ló pé jára wọn yàn wọ́n dẹ̀ nígbàgbọ́ nú ara wọn gòkè ẹni táwọn máa dádé fún àwọn 4 náà ló gbé adé náà gbélé mi lórí pé ẹnu àwọn kò sí wàhálà sí dààmú láàrin ìlú Ìsọ̀lọ̀ màá tún dúpẹ́ lọ́wọ́ gba àwọn tàjíjọ díje inú àwa 16 yẹn àwọn 14 inú wọn ló ti pè pé báà láti fẹ́ mú tẹ̀síwájú bá ìlú Ìsọ̀lọ̀ so màá dúpẹ́ lọ́wọ́ wọn torí irú ọwọ́ tọ́nà sí mi ìjọ tó ti gbọ́ pé àwọn afọbajẹ ti fẹnu kò wọ́n ti mú èèyàn kan ṣo wọ́n ti mú mi ìjọ yẹn gbogbo wọn ti pè pátápátá màá dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ bíbí àti àwọn alábàágbé ìlú Ìsọ̀lọ̀ gbogbo náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa àjìjọ ń ṣe kò sí wàhálà kò sí dààmú ẹ̀ lè gbọ́ pé wàhálà wà lápá kan nílùú Ìsọ̀lọ̀ lọ́jọ́ tí. onígbóná ló ń tàkòtò ayọ̀ ló máa já sí ló bá lọ wá dé. ìwé ẹ̀kọ́ gbé ló máa gbé báwo lọ ṣáájú ṣe pé tí èkó lọ́wọ́ kò ní kí n lọ́wọ́ bá bẹ̀ sí. ọmọ
Oríṣiríṣi ẹṣẹ́ bó ṣe yẹ kẹ́ ṣe tọ́jú àdúrà wà kí gbogbo òlu àtọkùnrin àtobìnrin lájú ẹ̀ dáadáa wọ́n lọ sọ ọ̀kan bí wọn lájú ẹ̀ kó o kí. Lagos State ó ti fọ́ká, ìlú Èkó ti bàjẹ́ ní àsìkò yìí. Wọ́n ti fi criminal, wọ́n ti fi jẹ ọba ní ìlú Ìsọlọ̀. Ọwá ní kẹ́nì kankan máa yẹ kẹ́ gbọ́. Kábíyèsí ìlú Èkó ó ti dàrú ní àsìkò yìí. Wọ́n mú criminal, olè, land grabber, wọ́n dẹ̀ fi jẹ ọba ní ìlú Ìsọlọ̀. Kò dẹ̀ sí ẹni tó gbọ́ ní inú Lagos State. Wọ́n wá bò mọ́lẹ̀, wọ́n ní kẹ́nì kankan máa yẹ kẹ́ gbọ́. Ṣebí wọ́n ní Èkó kì í gbàgbàkúgbà ni. Àwọn ará Ìsọlọ̀ wọ́n mọ bí wọ́n ṣe fi ọba jẹ lé wọn ní orí ní ìlú tí ó ní ọba tó dẹ̀ ní ìjòyè. Tí gómìnà dẹ̀ wà ní orí ìjókòó, wọ́n dẹ̀ mú olè, èèyàn tó yẹ pé wọ́n kó áńkọ̀fù sí lọ́wọ́ báyìí tí wọ́n gbé wọn police station lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Police station bíi 6 ní ọ̀gbẹ́ni tí wọ́n fi jẹ ọba ni ó ti ní case tí wọ́n já sí ìwòwò tí wọ́n kó áńkọ̀fù lé ní ọwọ́. Òun ni Wàsíù Àyìndé ló fi ṣe ọba nísọlọ̀. Ẹ̀jẹ̀ sọ pé Èkó Lagos State. Kábíyèsí eléyìí ò ní ìdí ọ̀rọ̀ kóòtù rárá. Ọ̀gbẹ́ni tí wọ́n fi jẹ ọba ní ìlú Ìsọlọ̀ kọ́ lọ yọ o. Kí wọ́n lọ yọ tí wọ́n bá fẹ́ wàhálà. Ó lè tí wọ́n kó áńkọ̀fù sí lọ́wọ́. Wọ́n lè fi jẹ ọba ní ìlú Lagos State. Ṣé ìkọ́ta kù ní ni? Wọ́n ní Wàsíù Àyìndé, ọba Saheed Elegushi, Akíṣíkù, Aláwòrò Ẹ̀yọ̀, Adébọ́lá Dòsùnmú, wọ́n náà tó jọ cook tí wọ́n fi ọ̀gbẹ́ni ex-convict Bíọ́dún Ṣókóní tí wọ́n fi jẹ ọba. Ẹ̀dẹ̀ wà ní orí àléfà ní ìlú Lagos State. Wọ́n ní wọ́n wá fi orúkọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n fi pa irọ́. Wọ́n dẹ̀ mú èèyàn tó yẹ pé video ẹ̀ circulate tí wọ́n kó áńkọ̀fù sí ní ọwọ́, tí wọ́n mú lọ police station mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti dá sí ìwòwò. Irú ẹni yẹn ni wọ́n fi jọba ní Lagos State. Kábíyèsí ẹ lè rí sí mi o.
tí wọn bá yọ ọ̀gbẹ́ni yẹn tí wọ́n fi jẹ ọba, ìlú Èkó lè rojú o, ìlú Èkó lè ráyè, kò kí ń ṣe èpè. Tí wọ́n bá fi lè fi irú ọ̀gbẹ́ni yẹn tí wọ́n kó áńkọ̀pù sí ní ọwọ́, ẹjọ́ kí ni process tẹ́ fi yọ ọba ní ìlú tí gbogbo process tí ó yẹ kí ọmọlúwàbí kí ó pass through, òun ni Jimmy Adétòkunbọ̀ Gólóbà ni ó pass through, tí wọ́n dẹ̀ spin ẹ̀, tí ó dẹ̀ sanwó sí àpò Lagos State. Wọ́n dẹ̀ mú èèyàn tí ò ní a single document tí wọ́n ṣe screening fún, wọ́n dẹ̀ fi jẹ ọba lé àwọn èèyàn ní orí ní ìsọnà. Ìlú wa pa lọ́lọ́, ó dàbí ẹni pé kò sí èèyàn nílùú ní ìgbà tí wọ́n fi ọba jẹ. Kábíyèsí ọba Akíolú ẹ̀dẹ̀ wà ní orí àléfà láì kú yín. Ìlú ti dàrú o. Ìlú Èkó tí ẹjọba lé lórí ó ti dàrú. Wọ́n mú olè èèyàn tí wọ́n kọ́kọ́ sí ní ọwọ́, tí wọ́n mú tápàrẹ́ díẹ̀ ní police station bíi 4 ọ̀tọ̀ọ̀tọ̀, tó yẹ pé police station bíi 6 ni wọ́n ti ṣe fídíò ẹ̀ tí wọ́n já sí wòwò. Ẹ̀jẹ̀ fi irú èèyàn jẹ ọba ní ìsọ̀lọ̀. Ìlú Èkó lè rojú o, ìlú Èkó kò lè rí ojú. Kí wọ́n ya mú ọmọ ọba Jimmy Gólóbà kí wọ́n fi jẹ ọba o, torí ó ti ṣe gbogbo nǹkan tó yẹ kí èèyàn ṣe. Ọmọlúàbí dẹ̀ ni, wọ́n lọ sí everywhere tí wọ́n ti screen ẹ̀, including bíbí rẹ̀. Àwọn aráàlú dẹ̀ fi ọwọ́ sí, àwọn family fi ọwọ́ sí, ìjọba kan fi ọwọ́ sí. Wọ́n wá ní Wàsíù Àyìndé from nowhere, torí pé ó fẹ́ fi local government chairman ẹ̀, ó fẹ́ fi negotiate ẹlẹ́kejì, ìyẹn Báyọ̀ Ọláṣojú. Wọ́n dẹ̀ mú olè criminal, wọ́n dẹ̀ fi jẹ ọba ní ìlú Lagos State. Ìlú Èkó lè rojú o. Tí ọba fi lè mú eléyìí jẹ, ìlú Èkó kò lè rojú. Kò kí ń ṣe èpè. Èèyàn tí wọ́n kó áńkọ̀fù báyìí, wọ́n kò sí ní ọwọ́, wọ́n já sí ìwòwò, wọ́n jẹ pàréèdì ẹ̀, fídíò ẹ̀ wà lọ́wọ́ mi lóríṣiríṣi. Ẹni yẹn ni wọ́n fi jọba. Ẹ wá ní kìlú rojú, kó ráyè, kó tùbà, kó tùṣẹ. Tí o lè kábíyèsí, ṣé tí ẹ bá lọ sí meeting our council of obas, ẹ̀yin tẹ̀jẹ́ former high ranking officer ní inú Nigerian police force, ẹ wá bá olè, ẹ bá criminal land grabber, ẹ bá jókòó sí council of obas. Ilé ayé ti tán, ilé ayé ó ti tán. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi
ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.